Alright, ẹ̀yin tèmi ń lé ẹ jẹ́ kí n máa kí yín ní dédé àkókò yìí wípé ẹ mà tún kú ọjọ́ mẹ́ta o ẹ sì kú bí gbogbo ẹ ṣe ń lọ níbi tí n bá ti ń bá yín àbí ibi tí ẹ bá ti ń wò mí lórí TikTok @mcmayor ó ti yé yín a tún ti dé nìyẹn ṣùgbọ́n lọ́tẹ̀ tòní a tún wá pẹ̀lú another style ni pẹ̀lú àwọn ètò kan tá a tún mú wá fún yín tí a pè ní Akoto ọgbọ́n. Bó ṣe ń lọ nígboro tá a mọ̀ sí area matter náà ló tún mú sẹ́gmẹ̀ntì kan tí olóyìnbó ń pè ní àbí tí Yorùbá máa ń pè ní àkùtù ọgbọ́n, that is wisdom corner ó ti yé yín ọ̀kẹ́ pè ní wisdom pot. Inú pot yẹn láti máa yọ wisdom fún ẹ̀yin tẹ́ wà nígboro bóyá èní ti ṣe 25th of September 2023 ẹ̀wọ̀n la ṣe ní ká tún mú wá fún yín lẹ́nìí báyìí ibi ká tún jọ dára wa lẹ́kọ̀ọ́ kan àbí òmíì láti ẹnu èèyàn yín náà ní tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ Olúmáyọ̀wá Bàjìgẹ́ ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí sìn ẹ fi professor sí kí ni mo ní kẹ́ fi sí ẹ fi professor sí ẹ máa sọ pé professor Olúmáyọ̀wá MC Mayor tó ń fún ní Akoto ọgbọ́n ṣé mo kágò kí n tó wọlé wọn ní ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹran àmúso bẹ́ẹ̀ àgùntàn tó wọlé tí ò kágò ó dẹran àmúbọfá lèmi ṣe wọlé lónìí tí mo fi ń kí ẹ̀yin tèmi lórí TikTok lórí Google lórí Gmail lórí WhatsApp àti lórí Facebook pé ẹ kú dédé àsìkò yìí torí bó ṣe gbà náà ni ká máa tò ó bí wọn bá ṣe ń lọ náà ni ká jọ máa bá lọ. Akoto ọgbọ́n ni mo mọ́ fi ń lónìí ṣé wọn máa ní ọmọ òní wá kó má níbi tó ti ṣàn wá èmi Olúmáyọ̀wá Bàjìgẹ́ MC Mayor àbàjìkín adé orí àfi ògbárò ológun jẹjẹ orí ẹṣin lónìí kẹ mú kàlẹ tówó ẹ mú kàlẹ tọmọ ẹ mú kàlẹ ta ẹkú ti ṣe báàlẹ ọ̀rọ̀ kẹtù òbí tá a fẹ́ yà sí ní àkókò tá a wà yìí kó máa yé yín pé ohun tá a mú wá fún yín lápẹ ní Akoto ọgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ lórí ọ̀fẹ́ láti máa bá a lọ kẹ́ máa tẹ̀lé wa lójú òpó TikTok ó ti yín @MC Mayor ṣáà máa fọ́lọ̀ ẹ̀ níbi tí ẹ bá ti wúru wòye ẹ láìkí ẹ fọ́lọ̀ ẹ̀ kí wọ́n ẹ̀ kó máa lọ bó ṣe yẹ kó lọ ní kwara ṣíṣà bákan náà lórí YouTube Àbàjìgẹ́ network náà lẹ́ẹ̀tì máa rí wò ní gbogbo wa tí ẹ máa fi mọ bó ṣe ń lọ nígboro ayé lórí area matter ṣùgbọ́n ohun tá a mú wá ní Akoto ọgbọ́n ó ti yé yín wọ́n ní tá a bá ti dé báyẹn wọ́n ní àwòrán má tẹ́ ó mọ̀ ara ẹ̀ ni fún àǹfààní gbogbo yín pátá ẹ tètè máa mú o torí bá a ṣe bá ń yọ jáde nínú wisdom pot ó ti yé yín nínú wisdom pot láti máa yọ tá a bá ti ń yọ báyìí a máa fún yín ní méjì mẹ́ta mẹ́rin ẹ̀yìn lẹ́yìn máa fi ṣe ẹ máa bù sára torí ẹnìkan láyé ọgbọ́n òpin síbì kan òun la ṣe ní ká mọ̀ wá ṣe Yorùbá bọ̀ wọ́n ní èéfín nìwà ríru ní orú lódì fún pé ohun tá a mú wá fún yín lónìí ní apẹtáìtù ẹ̀ ní ìwà. Kí ni ìwà? What is ìwà? Òyìnbó English kí ni ìwà? Ìwà wọ́n á pè ní character. Ìwà ló máa ń sustain yàn láti débi tó ga àti láti retain ẹ̀ ó ti yé yín tí a bá ní kí a máa mú ẹyọ kọ̀ọ̀kan èjèèjì owó lè gbéni débi gíga ọlá lè gbéni débi gíga èèyàn lè bówó lé kó bára ẹ̀ níbi tí ó fine tó fantabulous ó ti yé yín bí àṣà àwọn olóyìnbó kó wà òkè gan ṣùgbọ́n ìwà ló máa fi sustain ẹ̀. Ìwà ni ó jẹ́ àwọn àbùdá that is ohun inborn àbùdá ohun tó bímọ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àbùdá àbí ìhùwàsí the way you react the way you behave behavioral òun ni ìwà tó ní irú ìwà wo ni wọ́n ní ìwà yẹn náà máa fi sọ pé ìwà ni ẹ̀ṣọ́ ènìyàn ìwà yẹn gangan what is ìwà what is ẹ̀ṣọ́ ènìyàn human being ni a bí gẹ́gẹ́ bí ènìyàn ọkùnrin àti obìnrin ṣùgbọ́n ìwà ló nílò láti gbèdé ibi tó ga ìwà jẹ́ ohun tí àwọn ènìyàn máa ń lò tí wọ́n máa ń rí lára ẹnìkan àbí ẹlòmíì wọ́n máa wò pé no this is a good child ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ tó bá burú àbí tó ní ọwọ́ kan míì nú ìwà ni so tí èèyàn bá tún níwà tó dáa wọ́n á tún ní ìwà ọmọ yẹn dẹ̀ dáa o a lè keep ẹ̀ a lè uphold ẹ̀ a dẹ̀ lè retain ẹ̀ ìyẹn ló jẹ́ pé attitude your character is what will put you
and make you to stay at the altitude. Owó lè gbéyàn dé altitude, ìyẹn níbi gíga tó lóyìnbó ń pè ní altitude, ibi tó bá ga. Owó á gbé ẹ débẹ̀, ìwé kíkà á gbé ẹ débẹ̀, but nǹkan tó máa sustain ẹ, tó máa retain ẹ síbẹ̀, òun ni character, òun ni ìwà tá à ń sọ̀rọ̀ nípa ìlénìí. Ṣé ẹ̀ ń gbọ́ mi, ẹ̀yin tèmi? Ẹ̀yin náà ẹ má jẹ́ kí ó dàbí ẹni pé ilé ìnìkan ni àwọn àgbọ́ lénìí. Ẹ máa bá wa pín kó délé kó dóko, kọ́ lè mọ̀ pé níbi iṣẹ́ ni irú èní tó ń ṣe Monday, gbogbo business owner pátá ìwà ni. Fún àpẹẹrẹ, ẹ fẹ́ rajà lọ́wọ́ ẹnìkan láàárọ̀ kùtùkùtù, ẹ wá dé ọ̀dọ̀ ẹ̀, bẹ́ẹ̀ ló ń fi ìgbálẹ̀ ló ń wọ́n sí yín lára, ló ń wọ́n sí yín lára. Ẹnì kejì dẹ́ni, ẹ lẹ́bẹ̀ o, ẹ pẹ̀lẹ́ o, ẹ má bọ̀ mà, ẹ wá jókòó náà, ẹ má bínú, ẹ jẹ́ sáré gbálẹ̀ yìí, ó sáré gbà. Àtẹni tó ń gba sí yín lára tí ò tiẹ̀ bìkítà, ta lẹ máa rajà lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Hope you are following. Ìyẹn ni ti marketplace. Ẹ ra nǹkan tẹ́ fẹ́ rà, tí ẹ bá tilẹ̀ rà kí ẹ máa lọ. Ẹ wọ ọlọ́jà mi àwa, bad traders to good rubbish. Ìyẹn lédè òyìnbó, but ìwà lẹ́lòmíì fi ń tajà. Ìwà tí ó ní ọjà nílò ni wọ́n ń pè ní ọ̀yàyà. Ọ̀yàyà ara ìwà ni. Ìmọ̀, good ìmọ̀, you have human relationship. Bó ṣe pẹ̀lú àwọn oníbàárà ẹ̀ náà máa jẹ́ kó dúró àbí kó máa lọ. Ìyẹn ni òun ṣe ń jẹ́ kó di mímọ̀ pé ìwà rere a nílò ẹ̀ níbi tá a bá ń lọ. Wọ́n pè ní behavioural character, behavioural objective. Ìwà rere, good behaviour, bad behaviour, negative or positive behaviour. Ìwà yìí náà ni ó dá lé lórí. Níbi iṣẹ́ ìjọba náà ìwà ni. Wọ́n ní ìwà rere gẹ́gẹ́ bí ọmọ sí òbí, ó gbúdọ̀ ní ìwà rere gẹ́gẹ́ bí ọmọ sí òbí. Ó nílò ìwà rere gẹ́gẹ́ bí òbí sọ́mọ. Ṣe é pé vice versa ni, òbí náà gbúdọ̀ ṣe dáadáa. Kọ́mọ ẹ̀ lè rí pé mi ò gbúdọ̀ ṣe léyìí torí ìyá mi ò ṣerú ẹ̀, bàbá mi ò ṣerú ẹ̀. Ìwà rere gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ sí olùkọ́. Ìwà rere gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́ sí ọ̀gá ẹ̀. Ìwà rere gẹ́gẹ́ bí olórí sí àwọn ọmọ lẹ́yìn. Mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àyẹn tán. Àwọn aspect tí mo gé sí ní ìbọ̀ torí táìmì lénìí, mo sì mú wá díẹ̀díẹ̀ ní a máa mú ní kọ̀ọ̀kan. Ìwà rere gẹ́gẹ́ bí ọmọ sí òbí, that is good character as a child to your parent. Good character as a parent to your child or to your children. Good character as a student to your teacher. And good character as a trainee, somebody who is learning apprentice under his boss or her boss. Then, as a leader to your follower, you need good character. Let me just stop here. Ẹ jẹ́ kí n dákẹ́ báyìí. Ká ṣáà máa jẹ́ kó di mọ̀ pé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìwà yìí ni mò ń gbà ládùúrà pé k'Ọlọ́run fún gbogbo apáta ká lè débi tó ga, ibi tó dáa, tó láǹfààní, k'Ọlọ́run ká wa jẹ síbẹ̀. Bá a ṣe ń lé pé a fẹ́ ga, a nílò nǹkan kan tó máa sustain wa ńbẹ̀, and that is ìwà. Mo sọ yìí mo dánu dúró ná. Professor Olúmáyọ̀wá Bàjẹ́kí from Akoto Ogbon, which we called the pot of wisdom. Wisdom pot. Area matter ní ọ̀rọ̀ yìí, nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò náà ni tá a nílò láti máa fúnra wa lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Ẹ ká máa jọ já sí fúnra wa, ká fi máa fúnra wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ lórí ìkànnì yìí dojú TikTok. Ẹ̀yin náà ẹ follow ẹ̀, tẹ́ bá ti follow àná follow yín. Ẹ wá nìkan tẹ́ fi tó wa létí ni ẹ fi tó wa létí. Ẹ lè fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí WhatsApp 08033626057, lórí WhatsApp 08033626057. Ẹ bá a pín kó délé kó dóko. Lónìí ẹ má gbàgbé, ìwà rere òun lẹ̀ṣọ́ ènìyàn. Ìwà ẹni la fi ń retain position látàbá bára wa. Ire o, ire kàbìtì.